ẹjẹ́ àtúmọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta. Ìwé mímọ́ bíbélì náà là ń kà lọ́wọ́. Orí kẹfà ni mo ṣèlérí pé a ti tẹ̀ síwájú nínú ìwé Jẹ́nẹ́sísì, àkọ́kọ́ ìwé láti ọwọ́ Mósè. Orí kẹfà ẹsẹ̀ kìíní, ó sì ṣe ńgbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀ tí a sì gbé ọmọbìnrin fún wọn. Ẹsẹ̀ kejì ni àwọn ọmọ Ọlọ́run rí àwọn ọmọbìnrin ènìyàn pé wọ́n lẹ́wà, wọ́n fi aya fún ara wọn nínú gbogbo àwọn tí wọ́n yàn. Ẹsẹ̀ kẹta, Olúwa sì wí pé ẹ̀mí mi kì yóò fi ìgbà gbogbo bá ènìyàn jà, ẹran ara sáà ni òun pẹ̀lú, ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ 100 ọdún. Ẹsẹ̀ kẹrin, àwọn òmíràn wà ní ayé ní ọjọ́ wọn nì àti lẹ́yìn èyí nì, ńgbà tí àwọn ọmọ Ọlọ́run wọlé tọ̀ àwọn ọmọbìnrin ènìyàn lọ tí wọ́n sì bí ọmọ fún wọn. Àwọn náà ni ó di akọni tí ó wà nígbà nì, àwọn ọkùnrin olókìkí. Ẹsẹ̀ karùn-ún, Ọlọ́run sì rí pé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé àti pé èrò ọkàn rẹ̀ jẹ́ kìkì beni lójoojúmọ́. Ẹsẹ̀ kẹfà, inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn dé ọkàn rẹ̀. Ẹsẹ̀ keje, Olúwa sì wí pé èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò lórí ilẹ̀ àti ènìyàn tí ẹranko àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run, nítorí inú mi bàjẹ́ tí mo dá wọn. Ẹsẹ̀ kẹjọ, ṣùgbọ́n Nóà rí ojú rere lójú Olúwa. Ẹsẹ̀ kẹsàn-án, wọ̀nyí ni ìtàn Nóà sí olóòótọ́ àti ẹni tí ó pé ní ọjọ́ ayé rẹ̀. Nóà ń bá Ọlọ́run rìn. Ẹsẹ̀ kẹwàá, Nóà sì bí ọmọkùnrin 3, Sémù, Ámù àti Jáfétì. Ẹsẹ̀ kọkànlá, ayé sì bàjẹ́ níwájú Olúwa, ayé sì kún fún ìwà agbára. Ẹsẹ̀ kejìlá, Ọlọ́run sì bójú wo ayé, sì kíyèsí ó bàjẹ́ nítorí olúkúlùkù ènìyàn ti bà ìwà rẹ̀ jẹ́ ní ayé. Ẹsẹ̀ kẹtàlá, Ọlọ́run sì wí fún Nóà pé òpin gbogbo ènìyàn dé iwájú mi, nítorí tí ayé kún fún ìwà ìkà àti ìwà agbára láti ọwọ́ wọn, sì kíyèsí èmi ó sì pa wọ́n run pẹ̀lú ayé. Ẹsẹ̀ kẹrìnlá, ìwọ fi igi gófẹ́rì kan ọkọ̀ kan, ìkélé ni ìwọ sì ṣe nínú ọkọ̀ náà, ìwọ sì fi ọ̀dà kún nínú àti lóde. Ẹsẹ̀ karùndínlógún, báyìí ni ìwọ sì ṣe, ìnà ọkọ̀ náà yóò jẹ́ 300 ìgbọ̀nwọ́, ìbú rẹ̀ 50 ìgbọ̀nwọ́ àti gíga rẹ̀ 30 ìgbọ̀nwọ́. Ẹsẹ̀ kẹrìndínlógún, fèrèsé ni ìwọ sì ṣe sí ọkọ̀ náà ní ìgbọ̀nwọ́ kan ni, kí ìwọ kí ó sì parí wọn lókè. Lẹ́gbẹ̀ẹ́ ni ìwọ sì dá ẹnu ọ̀nà ọkọ̀ náà sí pẹ̀lú yàrá ìsàlẹ̀, àtẹ̀lé àti ẹ̀kẹta lókè ni ìwọ ṣe. Ẹsẹ̀ kẹtàdínlógún, àti èmi, wò ó, èmi ń mú kíkún omi bọ̀ wá sí ayé láti pa gbogbo ohun alààyè run tí ó ní ẹ̀mí ààyè nínú kúrò lábẹ́ ọ̀run, ohun gbogbo tó wà ní ayé ni yóò sì kú. Ẹsẹ̀ kejìdínlógún, ṣùgbọ́n ìwọ ni èmi ó bá dá májẹ̀mú mi, ìwọ sì wọ inú ọkọ̀ náà, ìwọ àti àwọn ọmọ rẹ àti aya rẹ àti àwọn aya àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ. Ẹsẹ̀ kọkàndínlógún, àti nínú ẹ̀dá alààyè gbogbo, nínú onírúurú ẹran méjì nínú gbogbo ẹran ni ìwọ mú wọ inú ọkọ̀ náà láti mú wọn là pẹ̀lú rẹ, ti akọ ti abo ni kí wọ́n jẹ́. Ẹsẹ̀ ogún, nínú ẹyẹ nípa irú tiwọn, nínú ẹran ọ̀sìn nípa irú tiwọn, nínú ohun gbogbo tí ń rákòrò ní ilẹ̀ nípa irú tirẹ̀, méjì nínú ohun gbogbo ni wọn yóò máa tọ̀ ọ́ wá láti mú wọn wà láàyè. Ẹsẹ̀ kọkànlélógún, ìwọ sì mú nínú jíjẹ gbogbo, ìwọ sì kó wọn jọ sí ọ̀dọ̀ rẹ, yóò sì ṣe oúnjẹ fún ìwọ àti fún wọn. Ẹsẹ̀ kejìlélógún tó parí orí kẹfà ìwé Jẹ́nẹ́sísì nínú bíbélì mímọ́. Bẹ́ẹ̀ ni Nóà sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Ọlọ́run pàṣẹ fún, bẹ́ẹ̀ ni ó ṣe. Báyìí la parí orí kẹfà ìwé Jẹ́nẹ́sísì nínú bíbélì mímọ́. Kí Ọlọ́run kí ó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí fún àkọ́tún àwọn ìwé tó kàn lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú bíbélì mímọ́. Ẹ subscribe sí channel yìí bíbélì mímọ́. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ kàn sí mi lórí WhatsApp +234 904 851 9362.
+234 904 851 9362. àlàáfíà ni fún gbogbo ènìyàn. àlàáfíà Ọlọ́run kò ní dágbére fún wa lórúkọ Jésù.